lórúkọ yín sir for the record. Orúkọ mi prophet Ọbábíọ́lá kò sí Matthias Oríṣọlá Ògòdọ́lá tí àwọn èèyàn wò pé ọmọ ìyá Rainbow. Sir, tí a bá ń sọ nípa ìjọ Celestial ọ̀kan lára àwọn ọmọ olùjọ mímọ́lẹ̀ yìí náà ń ṣe fídíò kan la rí lánàá àbá lèmi ṣe rí fídíò yẹn mo rí ibi tí ọ̀pọ̀ ọmọkùnrin kan ní Kata Efe àwọn content creator ni ó wá rí orí Alhaji Wasiu Ayinde inú ẹ dùn gan ó yọ ọmọ Alhaji pray for me Alhaji pray for me Alhaji wa wò pé ọmọ tó wọṣọ sẹ̀lẹ̀ tó dé fìlà tó wọṣọ sùtánà yìí ṣé ọmọ sẹ̀lẹ̀ àwọn òfin sẹ̀lẹ̀ pé nípa aṣọ yẹn gan òun lè fàyà bàbá tí wọ́n bá faṣọ sẹ̀lẹ̀ tó bá faṣọ sùtánà yà mọ́ lọ́rùn àbí tí wọ́n bá ya fún rẹ̀ ìjọ tiẹ̀ ní spiritual implication torí nínú kọ́mẹ̀ntì yẹn ààrẹ nìkan tó sọ pé wípé ọlọ́run yọ ọmọ yìí o tí kò lọ yaṣọ ìmọ̀ rẹ̀ lọ́rùn because tó bá lọ faṣọ ìyá mọ́ rẹ̀ lọ́rùn ni kí ni ò bá ṣẹlẹ̀ sà. You are a senior man. Daddy, just pray for me. Pray for me. Pray for me. Pray for me. Aṣọ àdúrà ẹ fi ògo yẹn sí mi lórí. Mo ṣe ṣẹlẹ̀ daddy mo fi content ni daddy mo lè jà. Kí ayé máa mú wa kọ́lọ́ máa mú wa. Amen. ẹni tó kọ́mẹ́ǹtì pé Ọlọ́run yọ yẹn ó láti jẹ́ ọmọ tẹ̀lé àbí kó jọmọ kérúbù àbí kó mọ ìlànà yẹn ẹ̀ta ká ní kó fọ aṣọ yẹn mọ́ ara ẹ̀ lára ohun méjì lè ṣẹlẹ̀ àkọ́kọ́ ni pé ó lè jà wèrè bẹ́ẹ̀ ni sà mo ti rí lórí dáadáa wọn sọ fún mi mo wà ń bẹ̀ ó ṣẹlẹ̀ ní kò òdùn church wa kan ní kò òdùn church family church wa kan ní kò òdùn ló ti ṣẹlẹ̀ tí wọ́n dẹ́kun church yẹn wọ́n máa mọ church yẹn ẹ tó lè ṣe olùṣàgùtàn lẹni tó ṣiṣẹ́ yìí tó ṣe torí inú ń bi ó máa ń bínú gan ojú mi ni àgbà wòlíì ni olùṣàgùtàn àgbà ni bá wa kéré sí ó ń bínú gan sà ohun àwọn nǹkan tẹ́mi náà fi rò nígbà yẹn ni wọ́n ti mo fi decide pé ìbínú kò dá ẹ sà ó ń bínú ẹni tó wá ń bájà ó wá sáwọn ní church ó wá lé ẹni yẹn wọ church olùṣàgùtàn àgbà bá wà lágbá ó wá ìṣèpá lé wọ church ó ti sáwọn church fílẹ̀ àkófin ó ti wọ́n nǹkan mí so inú ń bi ẹ sà ìwé tó ti bí ni ó kọ̀ fún aṣọ ìyá ni ó fa sọ́nà ó kọ̀dà ó fà yà pé ìjọba nínú bí nǹkan kan òun nígbà lẹ́nu àfi kò ń pa ẹni yẹn àfi kò ń ṣe ẹni yẹn kà ẹ̀sà jọ ńlá kọjọ́ bí ìwé kọjọ́ bá àti ìlú ṣe mú mọ́ra dáadáa tí bá dárúkọ nickname ẹni yẹn ní kò wò ló máa mọ̀ àgbà ẹ̀sà kọjọ́ bí àti ìlú àfi kọjọ́ bí mú mọ́ra dáadáa tí mo mọ̀ ni nípasẹ̀ ẹ̀rọ Kata Efe àbí kí ló ń pè mí èmi ò kí ń wo àwọn bọ̀dù mọ́mẹ́ntẹ́ sọ yẹn. tó bá rí celebrity ẹgbẹ́ àbí tó gbé ẹni yìí jù mí lọ àṣẹ wà lẹ́nu ẹni yìí èmi náà ti rò ó rí pé tí bá rí Wasiu amọ̀ra dáadáa rí nípasẹ̀ ìyá mi bọ́tì mo ti bá ti rí wọn màá kí wọn mo tó pé Wasiu Ayinde akọ̀dá yẹn kan tẹ́yìn kan ò mọ̀ akọ̀dá yẹn kan ni o akọ̀dá yẹn kan ni Wasiu mọ̀ ẹ̀bọ̀n mi ti mọ̀ ẹni ká fi bẹ̀rẹ̀ lẹ̀ mo ti bá rí gan yá mo wọṣọ pé mi aṣọ ìgbáwọ̀ rí ní ìfàṣọ mi locations máa ń wọ premier films máa ń wọ ẹ̀kan kan máa wọ aṣọ rẹ̀ mo ti bá rí bójú aṣọ tí mo wọ̀ rí máa ń lọ balẹ̀ bí ọ̀gá ìwọ̀nṣẹ́ ló ṣiṣẹ́ máa ń họ́ọ̀kì wọn máa gbàgbọ́ bèbè lẹ́mọ̀ tí mo bẹ bọ́ bí a fẹ́ faṣọ ya torí a fẹ́ pọ́nyàn lé no aṣọ yìí sà ń ṣe aṣọ tàbí iṣẹ́ àtàwọn ṣàtún ṣe dáadáa ṣe àwọn ṣe no sense ẹ sà aṣọ yìí dání Celestial dọ́tí Celestial ẹ̀sìn wa tábà ti rán ọṣọ yìí sílẹ̀ bá rán tán nílé télọ̀ àdúrà church ìmọ́lẹ̀ kan àgbèsíwájú olùwọ̀ ọmọ àyà àsìmọ́ kọ́ ẹ tó wọ̀ kẹ́ ẹ tó lè wọ́ sára lásán wọ́n àyà àsìmọ́ ọmọ bílẹ̀sì ẹ̀ ti èrè ara kókó bẹ̀ torí pé a fi ń ṣiṣẹ́ a fi ń gbọ́nra wèrè a fi ń gbọ́nra láìsàn kan rí ìwòsàn tó torí ẹ̀ aṣọ kìí ṣe aṣọ tí ó ń ṣe é ní à tó tó bá wà tó pé torí pé orí celebrity ẹgbẹ́ àbí orí èèyàn owó fẹ́ fa aṣọ ya ẹ̀ sà ẹ̀bùn tó pẹ́ aṣọ yín àgbẹ̀ ń ṣe aṣọ ń sọ ọkàn ló ní ká fàyà ìtumọ̀ ẹ̀ pé ká mọ Ọlọ́run ká súnmọ́ Ọlọ́run ohun méjì ló máa ṣẹlẹ̀ pé ìpínlẹ̀ ó lè ya wèrè àbí kí nǹkan ẹ̀kọ́ dàrú iṣẹ́ tó bá yẹ business ẹ̀sà ó máa dàrú kò ní jẹ́yàn wọn. so ẹni tó sọ pé Ọlọ́run ló kọ́kọ́ fún ẹ̀yà yẹn ó mú ọ̀nà yẹn mo sọ nípa yíyà pé ó wà sísẹ̀lẹ̀ aṣọ yóò mú ọ̀gbọ́n fàyà lára ẹ̀ ayé fàyà nìyẹn lórúkọ Jésù ayé fàyà. Amen. ó tún ń gbọ́ mi
amen amen. Bàbá tí a bá wò lára a máa rí pé Kata Efe ò kì í ṣe ọmọ ìjọ sẹ̀lẹ̀ o, òun wọṣọ yẹn ó wọṣọ sùtánà ó fi ya content ni. Tí ẹ bá wọ sùtánà tí mùsùlùmí ni mí oní tíátà ni mí mo wá wọṣọ sùtánà bóyá script wa ní pé kí n yá tí má yá yẹn náà ṣé ó lè ní aburú tó lè ṣe. Wow, ìbéèrè yìí lágbára sà. Ẹ mọ̀ pé ẹ̀yin oníṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ máa ń rí gbogbo everything gan. Ẹ sà ní script tó bá kọ sí story kí script bá ní ká yá ẹ sà kò ní jẹ́ aṣọ fún wa. A ní àwọn costumier wọ́n máa lọ ra material níta wọ́n á rán. Iṣẹ́ tí mo sọ iṣẹ́ fíìmù ó yé mi yé késà àbí mi síbẹ̀ ní so wọ́n máa lọ ra costumier máa lọ ra tó bá nínú script pé nínú script o aṣọ ìfún wa o ẹnìkan máa fàyà nínú fíìmù o wọ́n máa lọ ra aṣọ ṣáínà wọ́n ń ta wọ́n á rán ní fọ́mọ̀ fún aṣọ ó tán àwọn ìyanu fíìmù wọ́n gbọ́dọ̀ yá sùtánà tá àti ń wọ̀ sára tí ìjọ bí wọ́n ti kẹ́lú tàbí ṣiṣẹ́ ẹ̀sìn ọlọ́run wọn ò ní fàyà láìláì costumier á lọ wá aṣọ rà nínú iṣẹ́ nínú fíìmù. àwọn content creators àwọn contenters ń ṣe kíní yìí ẹ sà mo rí kan níjọ sí bọ̀bọ̀ tó ṣe pé obìnrin yìí tó ṣẹlẹ̀ sí àtúwájẹ́ tó obìnrin ó ti róò repent wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì paríṣẹ́ ti wo wàhálà dènúdè ni ó ti wọ iṣu díẹ̀ ní Celestial àti róòpẹ̀ wọ́n ti gbé dì sí pé kí ló ṣe yẹn fún ọkùnrin ni ó máa ṣe bí obìnrin báyìí orúkọ ẹ̀ gbàgbé ó máa ṣe bí obìnrin báyìí ó wá wọ ọṣọ sùsánà ó tó wájẹ́ tó obìnrin ló wọ̀ ó lóun ti róò repent ó wá lọ Celestial ẹ̀sà ó fẹ́ fi ṣe kọ́ńtẹ́ǹtì ni ó lóun repent ó fẹ́ fi káàṣì àwọn èèyàn ó fẹ́ fi ní cruise àwọn followers ni ó ti kọ́ bọ́ọ̀lù sákòtà yẹn sìn so ó wá wáṣọ obìnrin ó wá tóbi nínú àkáàkiri wọn náà ń ṣiṣẹ́ ṣẹ́gun fún ẹ̀sà ẹ lè gbòòrò ẹ̀mọ́ ẹ̀mí mo sọ mí àwọn kan kọ́ wà tí mo kì í fẹ́ sọ tí mo kì í fẹ́ dá sí torí pé kí ni mo ní orúkọ bí ọ̀rọ̀ yín mo ní orúkọ dẹ́ tóbi láti kí mi wá ẹ̀sà mi fẹ́ mo ń protect ìrìnàjò yẹn dẹ́ aṣọ yìí sà mo ń protect ẹ̀ ìpè mi dẹ́ni ikọ̀ ìjọ ọlọ́run mo ń protect ẹ̀ nínú ìyàwó àtìlẹ̀ tó bá ṣe olúwa jẹ́ àbí orúkọ wa jẹ́ tó èmi ò ní ṣe tó dẹ̀ if not àwọn kókó àtàwọn èèyàn ń ṣe dáadáa pẹ̀lú aṣọ wa yìí tí wọ́n ń ṣe dáadáa tí ẹ ká fún wọn ká sọ̀rọ̀ sí wọn bọ̀ kọ́mọ̀ lọ forúkọ wa sẹ́nu ni mo ṣe ń sá sẹ́yìn ẹ̀sẹ̀ ó máa dáa fún yín o ó máa dáa fún yín ẹ máa gòkè o ẹ máa mókè lórúkọ ó máa búyọ lára yín sà jẹ́jẹ́ ìṣe yìí kò ní bàjẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù á máa gòkè ní o ó ní àwọn ẹ̀fọ́ yìí tẹ̀ ṣe yìí ẹbí ẹ̀fọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ẹbí ẹ̀fọ́ Nàìjíríà ẹbí ẹ̀fọ́ ìgbórípẹ̀rọ láti kọ́ ọ̀nà lẹ́kọ̀ọ́ tó dáa ẹ ṣe mú wa níbi ìdìbò sí yín o so ẹ̀sà aṣọ yóò lẹ́kọ̀ọ́ tó lè jẹ́ ní àpò ìsọlẹ́gbọ̀n ó máa ń dùn mí gan tí wọ́n ti rí àwọn kan yóò máa ń dùn mí ẹ máa bá wa aṣọ Celestial aṣọ kérébù ẹ máa wọ aṣọ pé ẹ̀ ń ṣe eré ẹ̀ ń ṣe kíní oní fíìmù ni wá péré ni wá a ní aṣọ tí a máa ń wọ̀ fún fíìmù a ní ìdàgbọ́ stop ó dàbẹ̀ ẹni tó kọ́ máa tọ̀ sí wa lọ gbé báyìí wà bí túùtù tó lọ fi ń ṣe ẹ̀kọ́ ti sọ ẹ̀ àwọn nǹkan tí máa ń rí máa ń dùn mí bọ̀ tí mi kì í fẹ́ sọ torí pé kíni kọ́ máa mú orúkọ mi sẹ́nu. tá bá wo ìrìnàjò tí yín a rí pé ọmọ ìjọ sẹ̀lẹ̀ lẹ́yìn màmá kérúbù and séráfù ni ìyá Rainbow ṣé nǹkan tó wà applicable fún aṣọ sẹ̀lẹ̀ ṣọ́nà ni ó wà applicable fún sùtánà àwọn kérúbù náà ṣé wọ́n lè ya ti kérúbù ṣá àbákan náà ní méjèèjì. kábíyèsí ẹ̀sà ṣèbí kérúbù aṣọ fúnlọ́wọ̀ sẹ̀lẹ̀ aṣọ fúnlọ́wọ̀ kérúbù lọ́wọ́ bí mi sí gẹ́gẹ́ ọ̀rọ̀ yín kérúbù lọ́wọ́ bí mi sí but aṣọ wípé mẹ́sẹ̀gì yẹn jáde láti 27 years ago pé inú ìjọ mímọ́ nìyẹn ògùn àti ìbúyà àdìgbà yẹn rere àdẹ̀ ń ṣiṣẹ́ méjèèjì yà àbọ̀lẹ̀ now aṣọ kérúbù ìkan náà ni tí láti ṣe ọlọ́run sẹ̀lẹ̀ láti ṣe ọlọ́run wọn lè fa méjèèjì yà kò sí ẹni bá fa aṣọ kérúbù yàbí sẹ̀lẹ̀ yà ẹ̀sà ó fàjọba ẹ̀yọ́ fa yẹ̀ yà ní ẹ̀sìn kò sí fàyà. so lọ́rọ̀ kan kí a má ṣe fíìmù débi pé a lọ ń ya sùtánà o mo ní ká má ṣe fíìmù débi pé a lọ ń fa sùtánà ya a bá ṣe kọ́ńtẹ́ǹtì débi pé à ń ya sùtánà mọ́ra ẹni lọ́rùn kò dára. àwọn èèyàn àti bẹ̀rù àwọn èèyàn àti bẹ̀rù ọlọ́run àti bẹ̀rù aṣọ funfun tá a fi sọ ọlọ́run à ń bẹ̀rù ẹ̀ bọ́tà lè máa bẹ̀rù àwọn ẹ̀sẹ̀ àbáláyé ló ń bẹ̀rẹ̀ ẹ̀sìn àbáláyé babaláwo ṣé èèyàn kan lè mú aṣọ babaláwo kó fàyà rẹ̀ àti kó fàyà ẹ̀rọ bá wọn wọ́n bẹ̀rù sí post last time ẹnì kan lè láyà wọnú church ó gba window wọnú church ó lọ jí owó church ó jí everything ẹ̀sà àtijáde wá di wàhálà ibi tó gbà wọlé window kékeré báyìí gbà wọlé burglary ó gbà wọlé ẹ̀sà ó jáde ègbè jáde ọlọ́run ló mú ọlọ́run ti ń ṣe tipẹ́tipẹ́ wọn ẹ̀ ní bẹ̀rù àti wọ ṣọ́ọ̀ṣì lọ jáde ṣùgbọ́n ilé babaláwo ẹ̀ bẹ̀rù àti wọ. torí pé ọlọ́run ti báyìí orí Celestial kan bàbá jókòó sínú tẹ́bìlì omi wo ohun ayé má mi ṣe àyè kó lè mú ó tún ní pé ojú olúwa mi wo iṣẹ́ rẹ̀ àwọn àǹgẹ̀lì bíbọ̀ ń kọ̀ wọ́n ìbá ṣe rere dàbí ibi eré
iṣẹ́ rẹ ní ìwọ Yorùbá ojú Celestial yẹn àti ojú yẹn lógo wa ojú adé àti cross yẹn ẹ̀sà ó ní ìtumọ̀ ọ̀tá àmọ̀ túmọ̀ ẹ̀ wọn mọ̀ túmọ̀ náà ṣe ń ṣe dáadáa. tó bàbá lẹ́ẹ̀kan sí ẹ dárúkọ yín ẹ lè fi nọ́mbà yín sílẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ pè é fún ìtọ́nà àti ẹ̀bẹ̀ àdúrà ẹ fi nọ́mbà yín sílẹ̀ àtòrúkọ yín. ní ti ìtọ́ni kẹtọ ebi kì í fẹ́ ṣe ṣùgbọ́n kò sí wàhálà ẹja ṣe láti pọn nọ́mbà orúkọ mi ni prophet Ọbábíọ́lá kò sí Matthias Olúṣọlá Ọ̀gọ̀dọ́lá tí wọ́n fi ọmọ ìyá Rainbow the turning point láti rí ìṣimi WhatsApp nọ́mbà mi 070-371-68656 070-371-68656 WhatsApp mi ni ẹ sà lórúkọ Jésù ní dààmú sà. amen ẹ ṣé o ó dàbọ̀.